ti íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn wéré tiẹ̀ àti offline àti online ni ṣe rí Lizzy kò Princess Debola ṣẹwà kò àkọ ẹ̀mí gígùn mọ́ òun ló fi jẹ́ pé ló fi ń jayé yẹn rush ìkà tóun bá máa ṣe kóun tètè ṣe kóun máa lọ ẹni tí ó bá understand tó bá fẹ́ pẹ́ láyé gan ó máa rọra ṣe ni bí ó wò pé bí ìyá òun ṣe tí òun fi pé 70 òun á pé 70 ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn ẹ wá wo ojoojúmọ́ ni inú kàn ń bí Lizzy sí ojoojúmọ́ ni ara ń ta sí ṣé mọ̀ pé nígbà tó wọn ò mọ bí àwọn oníyàwó bẹ́ẹ̀ ni ọlọ́jà wàràwàrà ni ó fẹ́ bà nǹkan jẹ́ kó tó lọ nǹkan tó bá lè bàjẹ́ kó bàjẹ́ kó dẹ̀ máa bá tiẹ̀ lọ torí ṣé mọ̀ pé ọmọ tí ó máa ń pè ní Florida Lizzy orí ò tiẹ̀ pé kí ló dé tó máa ń pè ọmọ yẹn ní Florida náà kí ló dé tó máa ń pè ọmọ yẹn ní Florida ṣé Florida lórúkọ ẹ ni ṣé bí Fayati lórúkọ ẹ ara nǹkan tá a máa ń sọ you are too fake ìyẹn bímọ Florida yẹn ò mí pé kó jẹ́ Florida náà ọmọ ń jẹ́ Fayati ó dẹ̀ ń pè ní Florida ó dàbí mo mọ̀dí tó fi ń pè ní Florida ìdí tó fi ń pè ní Florida ni pé ṣé mọ̀ pé òun máa ń gbé ọmọ ọlọ́mọ ṣépè a máa pe orúkọ ọmọ ọlọ́mọ ṣé mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́mọ ẹ̀ ṣépè tẹ́ bá ní Florida kò sí nǹkan tó ń jẹ́ Florida Fayati lórúkọ ọmọ yẹn ebi ò mọ̀dí tí ó fi ń pè ní Florida too local so tí n bá bímọ sí Lagos ń sìn máa sọ Lagos àbí ọ̀dẹ ọmọ ó ti rìn di jù á dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ni pé òun já tí bá bímọ sí New York ń sìn máa sọ New York ọ̀dẹ ojoojúmọ́ ni ara ṣàfihàn ta àwa ní ṣé mọ̀ pé ní last time tí wọ́n ṣe nìkan ní Tanzania ṣé mọ̀ pé ọmọ wèrè yìí ló bẹ́ jáde ọmọ ojú ọ̀rọ̀ lárí ni ẹ mọ̀ pé ṣe rí àwọn tí wọ́n bá torí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ẹ̀ nígbà tí òun àti ìyá ẹ̀ máa ń fọlẹ̀ kiri òun kò nígbàgbọ́ pé ṣe mọ̀ ibi ikọ́ jẹ́ 101 àbí 101 dẹ̀ ní àbí 100 and nígbà tí òun wá lọ ṣe oògùn owó ní Sango and tẹ́ ẹ bá lọ wo gbogbo àwọn tí wọ́n máa ń ṣoògùn owó wọ́n máa ń dájú right òun ló fi jẹ́ pé àwọn slogan kan máa ń lò ẹ rí pé nísìnyí ó tún wà humble ni o pẹ̀lú gbogbo àwọn wèrè tó ń ṣe yẹn ẹ rí pé on a good day tẹ́lẹ̀ ohun tí Lizzy á sọ fẹ́mi ni pé a ní òun ò lè ṣe mọ́ òun ò lè ṣe òun ti ń ṣe tẹ́lẹ̀ òun rọ̀kadà fún lágbájá òun ra sewing machine fún tàmẹ̀dù òun ò lè fẹ́ anybody lówó òun irọ́ ọmọ Nàìjíríà òun ò lè fún wọn lówó òun mọ́ ẹ wá rí sí pé ó humble bó ṣe humble yẹn ó sì ní gbéraga o ẹ mọ̀ òun ní pé ó mọ̀ pé òun ò lè dá ṣayé ó mọ̀ pé òun ò lè dá ṣayé ó ní láti wá ní wèrè yẹn wá ní ẹ̀yin tá ẹ bá nífẹ̀ẹ́ mi kò mọ̀ pé kò sẹ́ni tó nífẹ̀ẹ́ òun gbogbo àwọn tí wọ́n ní Lizzy we love you yẹn àwọn yẹn fi ń pa depression ni ṣe mọ̀ pé tí wèrè bá rí wèrè ẹgbẹ́ tó ń sọ nǹkan tó fẹ́ ṣẹ́gẹ́ we love you ẹ rí pé gbogbo wọn náà ẹ rí pé the same thing tó bá lélẹ̀ wá ní olórí burúkú olóṣì oníta fún ẹ bí wọ́n ṣe rí nìyẹn ẹ rí pé àrùn ọpọlọ kan náà ló ń bá wọn jà òun àti àwọn tó ní ẹ̀yin tá ẹ nífẹ̀ẹ́ mi kò sẹ́ni tó nífẹ̀ẹ́ tó mọ̀ pé ní àná ó ti sọ fún àwọn kan náà lánàá àwọn kan tó sọ fún lánàá pé àwọn tó nífẹ̀ẹ́ mi ó mọ̀ pé mi náà wà lára wọn àwọn kan wà náà wọ́n ti ń rí pé aláṣejù lọmọ obìnrin yìí o wọ́n ti ń rí pé tó o bá tiẹ̀ lè kí wọn pé ẹ kú náwó congratulation o
wàá dákẹ́ tí èèyàn bá lè kí wọn pé ẹ kú náwó ń bẹ̀ yẹn o ṣé bó yẹ kó dákẹ́ ni àwọn máa pariwo báwọn náà ṣe ń ṣe nìyẹn báwọn náà ṣe ń ṣe yẹn àárín bì kankan o òun nìkan ló ń rí gbogbo ẹ̀ bí wọ́n ṣe ń ṣe o tá bá bèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ni wọ́n ṣe ń ṣe ṣó o lè fún wa ní sample ó ní àtọ́wọ̀n èèyàn bá ń ṣe wedding báwọn náà ṣe ń ṣe nìyẹn fún wa ní sample kò ní rí sample wí o kò ní mú nǹkan kan jáde ọmọ wèrè yẹn o ọmọ òṣì ọmọ alára gbígbẹ yẹn ká nígbà tí ó ní ìyá ẹ̀ ò bá ti mọ̀ kó tiẹ̀ fẹ́ bí a kò fẹ́ ṣe nǹkan oṣù bí ó ń dayé láàmú ni ìwọ kan náà tó bá ní ṣé àwa bá wọn máa gbọ́ o a ní ṣé àwa bá wọn ẹni tó bá bá wa ní a máa bá ó ní nínú ọ̀rọ̀ tí ó sọ lẹ́nu ó ní irú kí Florida fẹ́ ṣe Florida má pè ń Fayat jẹ́ máa tẹ orúkọ ọmọ lórí tí o bá gbé ọmọ ọlọ́mọ ṣépè wọ́n á lè mọ orúkọ tí wọ́n á fi ṣépè fọmọ tiẹ̀ náà ó ní ẹ̀wọ̀n irú Florida yẹn tó bá fẹ́ ṣe ìyàwó ọkùnrin tó ti gun orí ẹ rí kò ní kí ló kun ẹ̀ ń bẹ̀ ọmọ ìyá wèrè kí ló kun ẹ̀ kí ló dé tí wọn náà aláwò kọkùnrin kan gun orí ẹ rí ó yẹ ká béèrè kí wọn náà tó wá kí láti tó wá kó tó wá bímọ fún láti kí ló dé tó wà láwẹ̀ àṣànà ó ti tó gbogbo Nàìjíríà tán àwọn máa kílèmù ólíólì gbogbo Nàìjíríà ló ti tó tán ọ̀rẹ́ méjì Lizzy ń dó wọn ọ̀rẹ́ méjì Muniru ń mọ láti ó dẹ̀ ń dó gbogbo ó dẹ̀ ń fọ́ ọ lẹ́nu kẹwàá wo bó ṣe wà pẹ́ẹ̀nì sí mú tiẹ̀ wá rí ṣàmọ̀ èmi ibi tó bá ti sọ̀rọ̀ bí àwọn post fídíò ẹ̀ èmi máa lọ wo ọ̀rọ̀ tí ẹ̀kọ́ ló mi fọ́gbọ́ máa lọ wo comment kí ni wọ́n ń sọ ń pa ẹ̀ wàá tún rí àwọn míì tí wọ́n ń sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun tẹ̀ ṣe láìkẹ́ ó dẹ̀ mo tẹ̀ wá láìkẹ́ mọ́ fún yìí tó ń ṣe yìí mo wá láìkẹ́ mọ́ lórí ẹ̀ ó sì bìlí pé àwọn kan nífẹ̀ẹ́ òun ó sẹ́ni tó nífẹ̀ẹ́ ẹlẹ́yà ẹ̀ wèrè ni wọ́n ń wò tó bá wọ èèyàn tó bá wọ online sí tó bá rí 1000 bẹ́ẹ̀ wèrè ẹ lọ́wọ́ wò wọ́n tún wá wò pé kí ni ọmọ wèrè yìí fẹ́ sọ aláyọ̀ ń dunnú ìwọ wá wò pé inú wa ń bí wọ pé ẹni tó ń dunnú ẹni ń ṣe ìyàwó fọ́mọ ó gbọ́dọ̀ máa banújẹ́ ni Lizzy inú ẹ̀ ò lè dùn o àní tó bá ku díẹ̀ sẹ́ẹ̀ tí ìwọ náà fẹ́ ṣe ìyàwó fọ́mọ ò ní sí láyé èmi ò ṣépè fún ẹ tó bá bíkọ́ wàá máa ní wọ́n ṣe fún wa wọ́n ṣe báwo fún wa ní sample méjì yìí tí wọ́n ṣe fún ẹ tá bá ń sọ̀rọ̀ Gistlover nígbà tó ń sọ̀rọ̀ Gistlover onígbà tí wọ́n ṣe ìyàwó ìgbà tó ń ṣe ìyàwó secret wedding má gbàgbé o secret wedding ni o orí ọjọ́ kan ni o àwọn máa rán ẹ létí nígbà tó ní o ṣe ìyàwó yẹn nígbà tí o jọkọ jẹ́ ń sọ nígbà tó o jọkọ tó ní o ń ṣe ìyàwó secretly ni ẹ ṣe nígbà tó ẹ wá ṣe secretly ìwọ náà ni nítorí pé láàrin wa àti Lati agreement ti wà ń bẹ̀ pé agreement ti wà ń bẹ̀ ní pé kó má ṣe fídíò wedding yóò gbọ́dọ̀ jáde sí ìta agreement ẹ ní nìyẹn láàrin wa àti Lati ìwọ náà ló mú fake profile tó lọ fi send ẹ̀ sí Gistlover and the same Gistlover yìí náà lẹ́yìn ìgbà tí yẹn gbé jáde pé báyìí ó tún sì lọ bá ẹni tá à ń pè ní Gistlover pé rárá kò rí bẹ́ẹ̀ ó tún lọ ń ṣàlàyé fún Gistlover wáyé tó fi wá ń sunkún sí pé Gistlover blog yẹ ṣé bí wọ́n gbogbo picture yẹn wáyé àti pé wáyé tí wọ́n gan fi ṣe wedding ní bòńkẹ́lẹ́ wọ́n bí Priscilla ṣe ṣe wedding sìn ẹni tó ló jọkọ ni ó jọkọ Fọlá ó ní má tẹ̀ wá fídíò yẹn tó ní mẹni tó jù síta ó ní àwọn mẹni tó jù síta wáyé tó fi fẹ́ ṣe wedding tó tún bẹ̀rù pé kọ́ má jù síta nǹkan tí yàn bá jí mo understand the pain yẹn ìwọ náà wò ń sìn Fayat àbí Rotimi ń sìn tó pè ní ọmọ ẹ kò ṣe wedding jọǹkì ló bímọ fún l'Amẹ́ríkà mọ àwọn tó ń pè ní jọǹkì àwọn tí wọ́n kàn máa ń sùn kiri tí wọ́n fagbó tí wọ́n jẹgbó wọ́n jẹ gbogbo ẹ̀ jọǹkì lọ́mọ yẹn bímọ fún kó wá imagine pé ṣé àmọ́ pé the only hope tó ní náà ní pé tọ́mọ mi bá fẹ́ ṣe wedding irú Rotimi yẹn tó bá fẹ́ ṣe wedding wọ́n celebrate ẹ̀ gan but hope yẹn kò sí ní ìmúṣẹ jọǹkì ló bímọ fún
Èyí tó lè kéré ní ọwọ́ ẹ̀ ń sìn, ìyẹn ò lè ju ọmọ ọdún méjì lọ. Lizzy fi ọmọ ọdún 25 fún ọmọ ọdún ẹ̀. Ọlọ́run jẹ́ ṣé o ṣe máa wà láyé ńgbà yẹn ṣá? Èmi ń bèrè ni o, torí ìwọ èyí ni mò ń wò pé ṣé o ṣì lè. Ẹni bá fẹ́ tètè kú bí wọ́n ní ò ní pẹ́ kú next year o. Òun ló máa ń hùwà báyìí. Ìwà òṣì tó ń wù yìí, ẹni bá fẹ́ tètè kú pé Lizzy ti mọjọ́ kú ẹ o. Irú wọn ló máa ń hùwà jákujàku báyìí. Kò sí abiyamọ, ó mọ̀. Torí kò wá sí èrò tí wọ́n wá lè gbà. Àwọn abiyamọ tí wọ́n ní good thoughts, wọ́n pọ̀ ju ìwọ elérò burúkú yìí lọ. Ọmọ òṣì alára gbígbẹ. Orí bí kíní tó máa fi ń bu tábà. Ẹjọ́ yìí náà máa rọ ẹjọ́ òṣì, ẹjọ́ tó kò ní lórí, kò ní nídìí. A kò máa rọ ni. Nígbà táwọn fẹ́ ṣe wedding, lọ́dún wo ló ṣe wedding? Ọdún wo? Àwa ní 2025. You are still talking about 2020 àbí 2020 bí i 1999 dẹ̀ ló ṣe wedding. Ta ló tiẹ̀ mọ ìgbà tó jọ́kọ̀? Ẹjọ́ ìyàwó ni Lizzy jọ́kọ̀ náà. Ẹ̀yin tẹ́ ẹ bá rántí, èmi ò rántí ìyàwó ló jọ́kọ̀. Ó dẹ̀ ṣe ń pariwo nígbà tẹ́mi ṣe wedding. Wedding wo ló ṣe? Wedding wo ló wọ́n ń pè yẹn wedding? Wedding tó jẹ́ pé ìwọ ló ra òrùka fún rẹ̀. Ṣé ìyẹn ló fẹ́ pè ní wedding? Wedding tó jẹ́ pé ìwọ ló sanwó orí fún rẹ̀. Torí láti at that time kò lè sanwó ilé. Báwo ló ṣe fẹ́ sanwó, ló ṣe fẹ́ ra òrùka? Wọ́n sì ń fa pé bàbá láti bá láńlọ́ọ̀dì máa lé wa jáde. Wọ́n sì ń fa ni. Ṣé ìyẹn la fẹ́ pè ní wedding? Wọ́n súùtì bàbá àjàsíkò tí láti gan wọ̀ níbẹ̀ gan. Ó tún gbé súùtù burúkú sí lọ́rùn. Ṣé mọ̀ pé ìyẹn náà ò dá nǹkan mọ̀? Ṣé 2020 ló jọ́kọ̀? Ìyẹn náà kú dá nǹkan kan mọ̀. Sórí wá wo èyí tó yẹ kó máa wò pé irú súùtì là bá dẹ̀ rán o. Nígbà tí ó jọ́kọ̀, káti ẹ̀ sọ pé ó jọ́kọ̀. Anyway. Wọ́n náà wo nǹkan tí wọ́n ń pè ní wedding. Ọmọ inú ẹ lélẹ́yìí, ọmọ tó lè bí ni o. Wọ́n á wò pé nǹkan tó ń pè ní wedding rí. Ọmọ ẹ sọ ìwọ náà tí ẹ wo kéèkì, tún wo wedding cake àwọn ọmọ yẹn náà. Wo wedding cake yẹn. Oníranù nígbà tó máa sọ ní tí ẹ plan ẹ̀ má gbá o. Ṣé o mọ̀ pé ìwọ náà ló sọ? Ó ní plan ní wedding yẹn ó kọ pé yẹn kọ́ ni. Pé ìwọ mo máa ṣe wedding ní next week. Sórí nǹkan tí yàn bá jí nìyàn máa ń sórí nǹkan tí yàn ò bá jí yàn máa plan ẹ̀ ni. Tó bá ṣe mú eléyìí láwo pé a máa ṣe eléyìí o, wọ́n á tẹ ivy. Ṣó ní ivy ṣá? O lè ná ivy torí ojọ́kọ ni. Ajọ́kọ kì í ná ivy. Torí wedding má jẹ́ ó gbọ́. Báwo ni wọ́n ṣe fẹ́ ṣe wedding wọn ni má jẹ́ ó gbọ́ o? Torí ẹ̀rù ń bà yín láti sọ pé kọ́lọ́kọ́ má mọ̀ pé ó jọ́kọ. Kọ́lọ́kọ́ má mọ̀ pé ó jọ́kọ. O gbọ́ ìyàwó first wife láti. Ó mọ̀ pé ọ̀rọ̀ tí first wife ẹ̀ sọ yẹn, ó yẹ kó o gbọ́ kó o lọ kú ni. Bọ́n nítorí pé ò lójútì. Àwọn tó bí ẹ náà ò lójútì nǹkan tó fi rí bẹ́ẹ̀ nìyẹn o. Nítorí pé kéèyàn ní ẹ máa gbọ́ o. Lizzy Anjorin ó ń fẹ́ Muniru for example nsìn. Láti ń fẹ́ àwọn ìyàwó ẹ̀. Òun ń dó Muniru, ó ń dó Láti. Ó kúrò kó fi lẹ́yìn ìgbà tó fi Muniru lẹ̀. Ó ń dó Desmond ní London tó bá ti wá London. Ó dẹ̀ ṣì ń dó Láti. Ìyàwó first wife wọ́n ní ìgbín tẹnu mọ́gi ogun. Ó mọ̀ pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ikú ni bí ìgbà tí wọ́n fún yàn poison ni. Bí ìgbà tí wọ́n fún yàn poison kò jù lọ. Pé igi tẹnu mọ́gi ó dùn pé nígbà tó ń dó Muniru, ó ń dó Láti, ó dẹ̀ ń dó Desmond. Aṣana gan ló yẹ kó máa pè ẹ́, Aṣana. Abájọ, ó ní Obíròtìmí, ìyẹn náà wá yí Aṣana sí Amẹ́ríkà. Ọmọ inú ẹ wá ń ṣe bó tiẹ̀ wá tiẹ̀ dákẹ́. Sórí àwa tá a bá ń bú ẹ yẹn, wá ṣe bẹ́ẹ̀ ni kó rí wa. Torí wedding ń ṣẹlẹ̀, a máa bú ẹ náà. Ṣókè tẹ̀ ń sìn, irú èmi máa bú ẹ. Kò sí wedding máa bú ẹ. So má sa Sunday pé àwọn kan ni wọ́n ní kí ló dé tẹ́ ṣẹ́rí gbogbo àwọn kọ́mẹ̀ntì tó máa ń dọ́gbọ́n kà jáde yẹn. Wọ́n ti plan ẹ̀ kó tó wá sí online. Ó ti plan ẹ̀ pé ìwà dọ́gbọ́n kọ comment against mi. A wá fi yẹn wọlé. Imagine. Ta ló fẹ́ wọ́n náà wo ó ti gbógun wá gbogbo ẹ̀ ló gbé wá.
èyí tó kù fún ẹ ń sìn ní pé kó o ṣe èrè kọ́kọ́ rí ẹ pé òun sá kiri ní títì ní o. Kí ló ń pè é? Ìlara yẹn wo bó ṣe ń destroy yẹn ó ń destroy yẹn lójoojúmọ́. Ìlara òun túyàn ṣe. Ìlara kì í ṣe kí ni, kì í túyàn ṣe, ó máa ń destroy èèyàn ni, ó máa ń jẹ̀yàn ni. Ó wá jẹ́ débi pé wo nǹkan tó kù, ó wá kù gbálẹ̀. Àwítọ́ tá a bá ní okù gbálẹ̀ wá ní ẹgbọ́n ẹ mọ̀ pé mo ò lára, iṣẹ́ ló ń ṣe, iṣẹ́ tó máa ṣe kú nìyẹn. Tí wọ́n bá wáyé wọ́n ní ó máa ń nísinmi, ìwọ ò fẹ́ nísinmi, ó dẹ̀ ní nísinmi. Ṣépè fún ẹ o, ìwà aláìnísinmi ló ń wù, ó dẹ̀ ní ní. Ojoojúmọ́ kan pariwo, bó jẹ́ ṣe ń pariwo àárí kátẹ̀ wá wò pé ibì kan wọ́nú wedding tí wọ́n ń ṣáàrí o. Àwa tá a jìnnà sí wedding gan inú wa ń dùn pé inú wa ń dùn. Ìwọ wá jókòó ibì kan inú wo ò ní dùn, inú ò dẹ̀ ní dùn. Tó bá kù díẹ̀ kó ṣe tiẹ̀ gan inú ò ní dùn. Ọmọ òṣì, ọmọ ẹrú. Àtòkò wá balẹ̀ jẹ́, ọmọ ẹrú náà ló máa ń ṣe rádaràdà báyìí. Ẹ lè rí àwọn ọmọ èèyàn gidi kan máa ṣe rádaràdà. Ọmọ ẹrú ni. Ẹjọ́ àgbà ó ṣàsọtàn yẹ. Kí ló sọ ń pa yẹ? Olórí ẹrú ni yẹ. Ẹ lè rí ọmọ ó lé nìyàn kó wá máa ṣe rádaràdà bó ṣe ń ṣe yẹn. Ìlara wa ń jẹ́, ó sì máa ya wèrè, èmi mọ̀, ìyẹn dájú náà ó sì máa ya wèrè. Ó ti pọ̀ jù. Nígbà tá a ṣe wedding, bàbá kan ẹni tó ń Florida fẹ́ ṣe ìyàwó, ó kàn wí wóró bó ṣe ń bẹ́ sí kan ló ń bẹ́ sí kan, ọmọ òṣì. Nǹkan tí ọmọ tó bí ẹ títí wọn ò fi dá nìyẹn. Táyé wọn fi bàjẹ́. Wá wo nǹkan tó bí lẹ́yìn sí. Ṣé ayé wọn máa da wọn bírú ìbíkùbí yìí sílẹ̀? Ó dẹ̀ ń ṣiṣẹ́ ọmọ ẹrú, wọ́n ń pè é lọ́mọ ẹrú. Ìyá ẹ̀ tí ẹ̀ka tẹ̀ sọ pé olórí ẹrú nìyẹn, wọ́n tún wá ń pè é lọ́mọ ẹrú, ó tún ń ṣiṣẹ́ ọmọ ẹrú. Go get out. Ọmọ òṣì, alára gbígbẹ. Wọ́n lè máa pariwo, nǹkan tí mo ní, kí ló ní? Ṣé bí yahoo ló fi kó jọ? À ń sọ̀rọ̀ Desmond látọdún yìí, ṣé ò sọ̀rọ̀ ń pa ẹ̀ ni? Desmond yahoo tí wọ́n jẹ́ píkà fún, ṣé ò sọ̀rọ̀ ń pa ẹ̀? Ó máa dùn nígbà èmi ń sọ fún yín nǹkan tó dé mi lójú ni. Ibi tó wà yìí fùdé má wà surprise, ó ti kó picture Ìyábọ̀ ti dọ́dọ̀ babaláwo, picture àwọn ọmọ Ìyábọ̀ ti dọ́dọ̀ babaláwo, picture ọkọ ọmọ Ìyábọ̀ ó ti dọ́dọ̀ babaláwo, gbogbo picture yẹn ló ti kọ́dọ̀. Ẹ wá rí i pé adúlọ babaláwo tóun lọ nǹkan kan ò ṣẹlẹ̀. Òun ni péènì tí ó ń exhibit yẹn, péènì yẹn nìyẹn. Ọmọ òṣì. Kò máa rojọ́, kò máa wí kátàkátà. Èmi mọ̀ pé máa gbọ́ sórí gbogbo ẹja kọ rìsíìtì fún àwọn wọn ń talẹ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀dẹ̀ ní ọ̀dẹ̀. O ti gbàgbé pé àwa polówó rẹ̀ rí. Wọ́n ń talẹ̀ pé ẹja kọ ojoojúmọ́ ni wọ́n ń kọ rìsíìtì. Ìyẹn ṣò pé o ò tà nǹkan kan. Tí wọ́n bá ní kí n sọ àwọn tọ́rọ́ kọ́bọ̀ orí Facebook yẹn, nǹkan tó bá wá ní ìdí tó fi ń ṣe ṣó nìyẹn. Àwọn kọ́bọ̀ $5 $2 yẹn. Nǹkan tó fi ń wá sórí social media, ó tà nǹkan kan, wọ́n ń talẹ̀ bẹ́ẹ̀ yẹn lánìí. Mo ti kọ́ ìwọ kan yìí náà ló máa kọ rìsíìtì fẹ́yàn 50 lénìí. Tó bá $2 wàá tún kọ rìsíìtì fẹ́yàn 50. Tá ló mọ̀ pé irọ́ ló ń pa? Ọmọ òṣì. Mo ń padà bọ̀ wá bẹ́ẹ̀. Á padà wá lọ́la. Wo ọba ńlá ló wo kí ló ń pè aṣọ agbára tó kó fún ọba ńlá. Aṣọ agbára ó ti lọ sí north. Aṣọ agbára ẹ̀ ti lọ north. At least táwọn Haúsá bá lọ ń lò á fún wọn. Aṣọ agbára tó gbà wọ́n gan kalẹ̀. Oníranù. Bó ṣe ń dó láti, ó ń dó Mùnírù, ó ń dó Aláàfin gan ń dó. Ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ má bínú jàre. Nǹkan àbí? Ó ń dó Aláàfin, òótọ́ ni. Àmọ́ ní tí mo fi ní ẹ̀yìn mẹ́tì. Ó ní Aláàfin mú òun wọ yàrá agbára. Ó wá sọ fún mi pé
yàrá agbára tí Aláàfin mọ̀ òun wọ̀ ó ní òun wọlé o ó ní òun di làtí mú níta láti wà lẹ́nu ọ̀nà òun di mú ṣùgbọ́n ẹni tí wọ́n jọ lọ ó ní wọn àti láti àwọn jókòó síta òun àti Aláàfin wọlé ẹ wá ní kò dún Aláàfin ó ń dún Aláàfin ọmọ burúkú ọmọ òṣì ó ti fi abẹ́ pa Aláàfin ẹ̀yin ará Ọ̀yọ́ Lizzy ló yẹ kẹ́ mọ̀ òun ló pa Aláàfin àná Aláàfin ẹni kó wà kẹ́fò irú àwọn eléyìí kò síbi tí wọ́n ń gbéjà wọ wọ́n á ní àwọn lọ́kọ wọ́n ń dún everybody lọ ni o ọkọ wọn gbogbo yẹn camouflage ni o òun ló dún Aláàfin pa náà ẹ wo ẹ jẹ́ ká lọ sùn jàre ọ̀rọ̀ ọmọ yẹn tiẹ̀ ń bí mi lákò máa lanú á máa sọ̀rọ̀ òṣì oníranù tó bá dẹ̀ rí tó bá ń sọ̀rọ̀ á dàbí ẹni pé àwọn ń ṣèranù oníranù ni o oníranù ní Lizzy Anjorin oníranù ẹ wo ẹ̀yin ò tí mọ̀ kankan nǹkan òótọ́ ni kò sẹ́ni tó lè dó bó ṣe wà yẹn kò sẹ́ni tó lè dó. dẹ̀ máa pariwo wọ́n ṣe fún mi tí ẹ̀ fún wa ní sample nǹkan tí wọ́n ṣe fún ẹ̀. a ní wọ́n gbé mi lọ sọ́dọ̀ Gistlover kò sẹ́ni tó gbé ẹ lọ sọ́dọ̀ Gistlover tí Fọlá bá gbé ẹ lọ tí Fọlá bá tiẹ̀ lọ pariwo bá Gistlover ó tó bẹ́ẹ̀ ṣé kò tó ni nígbà téèyàn jí ọkọ èèyàn ó dẹ̀ ní kó tún ní kó má pariwo ọkọ ẹ̀ nìyà ó jí ọkọ ẹ̀ ó tún wá ní kó má pariwo kò gbọ́dọ̀ pariwo tá bá bẹ̀rẹ̀ pé kí lè ṣe Fọlá yẹn á nítorí pé ó sọ pé èmi ni ó ṣe máa dárúkọ òun lọ́dọ̀ Gistlover orúkọ wo ni kò fẹ́ já kó wá ní èmi mo lọ́kọ wọn ò ní bèrè pé ọkọ wo ẹ wo ibi tó rí òpè sí o ṣebí wọ́n bèrè pé ọkọ wo ó nítorí pé ó ń dárúkọ òun lọ́dọ̀ Gistlover ìwọ ló gbọ́kọ ẹ̀ náà ìwọ ló gbọ́kọ ẹ̀ ó gbọ́dọ̀ ṣe description ni pé èmi ni ẹni tí Lizzy Anjorin gbọ́kọ ẹ̀ ẹ̀ṣẹ̀ tó ní Fọlá ṣe nìyẹn o ó dárúkọ òun ṣórúkọ tèmi ni kó dání àbí ìgbà tí Ìyábọ̀ Òjó gbọ́kọ ẹ̀ ń sìn ṣórúkọ Ìyábọ̀ ló máa dání tẹ́ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé ókè kí ni Fọlá ṣe gan-an tó fi tó pé ọmọ ẹ̀ gbọ́dọ̀ kú òun náà gbọ́dọ̀ kú á ní nítorí pé ó dárúkọ òun lọ́dọ̀ Gistlover mo ò gbọ́ ọ̀rìn yẹn rí ìwọ ló gbọ́kọ ẹ̀ náà kí ni ìwọ gan gbọ́kọ ẹ̀ fún tó bá mọ̀ pé wọn gbọ́dọ̀ dárúkọ ẹ̀ kí ló gbọ́kọ fún ó ní Gistlover blog ẹ̀ tó bá mọ̀ pé wọn ò gbọ́dọ̀ blog ẹ̀ kí ni ìwọ gbọ́kọ fún a ní Gistlover tó bá ní márèjì máa dàrú rárá ìwọ tó lọ da márèjì èèyàn rú nǹkan tó lọ gbọ́kọ lọ́kọ tó tún fẹ́ pa ọmọ ẹni yẹn àbí nǹkan tó sọ ní tí Gistlover ti òun máa ń bírèkì márèjì ni ìwọ tí wọn gbọ́kọ yẹn ò bírèkì márèjì wọn. wọ́n dẹ̀ máa purọ́ wàá máa purọ́. èmi máa ń sọ kú mọ̀ ọmọ yẹn ò ń gbọ́rọ̀ kò sẹ́ni tó lè bá a sọ àníṣe mọ̀ pé wèrè tó bá ń bá wèrè nǹkan tí wèrè tó bá wà lórí wèrè ni wèrè believe go right. àníjọ́ kan wà mo bá sọ òótọ́ ọ̀rọ̀ kò fẹ́ gbọ́rọ̀ mo já kúrò lórí fóònù ni mo já dànù àfáà Saheed lè testify sí mo já dànù pé eléyìí ò ń gbọ́rọ̀ ni. kò yàtọ̀ sí tí wọ́n bá ní ewúrẹ́ lèèyàn Lizzy ò yàtọ̀ sí ewúrẹ́. ẹ̀yin náà mú àwọn ọ̀rọ̀ tó ń sọ sí wọ́n blog ohun 2020 we are in 2025 ìwọ 2025 ìwọ ló ń blog àwọn èèyàn náà. ìwọ ló ń blog àwọn èèyàn ìwọ ló ń búlì àwọn èèyàn ó dẹ̀ ń pariwo wọ́n búlì family ẹ̀ àbí the same way rẹ̀ yìí náà ṣé mo pé nǹkan tó gbé wá ní mo wá defend family mi a ní àwọn búlì family mo wá defend family mi the same way rẹ̀ ọmọ burúkú Lizzy Anjorin nígbà tá àṣírí ẹ̀ máa tú ó ní òun wá jà fún olóṣèlú ni òun wá jà fún family ó ní òun wá defend olóṣèlú kólóṣèlú lè máa fún wọn lówó bọ́dọ̀ ẹlòmíì ò ní mọ̀ nǹkan kan sáà wò pé ó wá jà fún family kò wá jà fún family. Lizzy Anjorin ò wá jà fún family kankan ó purọ́ kú Lizzy ń parọ́ gan ọmọ òṣì yẹn ń parọ́ gan ìwọ tó ò bá mọ̀ ló mọ̀ ẹ̀yin náà wo bó ṣe ń parọ́ Gistlover wọ́n gbóhùn lọ fún Gistlover meanwhile
òun àti láti arrangement wọn ni pé fídíò yóò gbọ́dọ̀ jáde o. Ẹ wá béèrè pé kí ló dé ìyàn ń ṣe wedding wọ́n wá ṣe fídíò máa gbọ́ ó ń ṣe wedding ṣebí ó ní purpose tẹ́ fi ń ṣe fídíò kí nìdí tí wọ́n fi ń ṣe fídíò ó gbọ́ ní fídíò ẹ dẹ̀ wà lórí agreement pé kí fídíò má jáde and the same person tó ti ní agreement pẹ̀lú láti òun náà ló lọ send the video sí Gistlover underground with fake profile ló fi lọ send ẹ̀ sí. Mọ̀ títí ó fi fake profile lọ send ẹ̀ sí ni pé ó mọ̀ pé láti ń bẹ̀rù Fọlá pé àkífọlá Fọlá ò gbọ́dọ̀ mọ̀ póun lọ ṣe wedding òun kẹdẹrẹ òun fẹ́ já Fọlá lẹ́yìn láti ètè tó lọ bẹ́ẹ̀ ni ó lé ní ó fẹ́ já Fọlá lẹ́yìn láti ó gbọ́dọ̀ ń plan pé fídíò yẹn gbọ́dọ̀ jáde kí gbogbo ayé rí tí Fọlá bá fẹ́ pariwo ní kó pariwo ọmọ òṣì ni ẹ̀yin náà wò tẹ́ bá wò dáadáa èmi ti wò dáadáa mo wò ó mo jókòó mo dẹ̀ ń rí ìyá ẹ̀ nínú ẹ̀ mo dẹ̀ ń rí wèrè ìyá ẹ̀ nínú ẹ̀ wèrè tí ìyá ẹ̀ ṣe kù mo dẹ̀ tún rí nínú ọmọ. Monetization ló dẹ̀ ń lé sí gbogbo ẹ jẹ́ ń kọ receipt ó yẹ ẹ̀yin tẹ́ra lẹ̀ ẹja àdíkà gbọ́dọ̀ kọ receipt gbogbo yẹn ṣé bọ́ ṣe ń kọ receipt ni tó bá máa kọ receipt ṣé o ní láti wá kọ receipt ní online o gbọ́dọ̀ wá kọ receipt online láti lè mọ̀ pé ojoojúmọ́ ló ń kọ receipt ilẹ̀ dẹ̀ ṣì wà bó ṣe ń kọ receipt ilẹ̀ ṣì wà ilẹ̀ yẹn ò tọ́ o àbí ìjọ́jú wa náà ló ní Florida tán Florida kankan ò dẹ̀ tán kò tán kankan ọmọ òṣì ọmọ ìyá wèrè ọmọ ìyá ẹrú òun náà wá ń ṣe bí ẹrú tí àwọn bá ní òun lówó èèyàn máa ń sinmi láyé ni ìyá wa máa sinmi àwọn máa wò pé ẹwọ àwọn tó lówó ń sin àwọn tá a pè ní bílíọ̀nìà ṣé wọ́n ń ṣiṣẹ́ bí ìwèrè yìí ṣe ń ṣiṣẹ́ torí pé ẹrú ni ọmọ olórí ẹrú ni ẹ fake receipt gbogbo anything pa ẹ fake ni ó tún jẹ́ ọkọ náà fake ó wà lè ó ṣàfẹ́ sọ̀rọ̀ ṣáá kí attention lè wà lórí ẹ̀ attention kọ̀ọ̀kan ò sí lórí ẹ̀ sórí wedding yẹn sórí bí Haúsá ṣe ń gbé ní Yorùbá ń gbé bí Yorùbá ṣe ń gbé ìgbéraga ń gbé gbogbo Nàìjíríà mọ̀ pé èèyàn kan ń ṣe wedding ó yàtọ̀ sí tí wọ́n tó jí ṣe èmi ò tiẹ̀ gbọ́ rí ilẹ̀ Yorùbá pé èèyàn jí wedding ṣe pé èèyàn jí wedding ṣe Lizzy ni mo ti máa ara ẹ̀ máa ti kọ́ rí o pé jẹ́ ń sáré ṣe kí gbogbo akọ́ má mọ̀ ayé ẹ̀ ti bàjẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ ẹ wo èmi ń lọ jàre èmi ń lọ ọmọ òṣì mo tún padà bọ̀ wá bá ẹ lọ́la ọ̀rọ̀ ẹ dàbí ó dàbí kí wọ́n máa òbé kọrin kan ó ní ẹni rí nǹkan re tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ ni bórin yẹn ṣe èmi ò mọ ìtumọ̀ orin yẹn ọ̀ǹtì ìgbà tí Lizzy tó jí ọkọ gbà tó jí ọkọ mo ṣẹ̀ mọ ìtumọ̀ orin òbé yẹn tó ní ẹni rí nǹkan re tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ o ọwọ́ ẹni tó ti sọnù ń kọ́ ẹlẹ́sìn àgbáyé ni gbogbo ẹ̀sìn tó wà láyé yìí ló ti ṣe ó ti jalè láàrin ọjà ẹ̀yin náà wò ó jí ọkọ ó ń ṣe yahoo ó jalè láàrin ọjà ẹ̀yin tó ẹ̀wọ̀ ẹ̀sìn tó ó jí ọkọ ó ń ṣe yahoo ó jalè láàrin ọjà Lizzy jalè láàrin ọjà gbogbo ẹ̀sìn tó wà láyé ló ti ṣe tó bá ti wá jẹ́ lọ́fíńdà àwọn lọ́fíńdà ńláńlá wà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń patronize mi both ẹ̀yin tẹ́ ń patronize for spiritual ní agbára títí Ọlọ́run àdúrà gbogbo wa gbà bá ti fẹ́ kó rí bẹ́ẹ̀ ló máa rí ní orúkọ Jésù Kristi ti Nazareti bó ṣe máa rí nìyẹn ní orúkọ ẹni tí mo gbàgbọ́ tí ń ṣe Jésù bẹ́ẹ̀ ti fẹ́ kó rí ló máa rí fún yín bí mo ti fẹ́ kó rí bẹ́ẹ̀ ló máa rí òun ni mi má dúrà gbà níta but when it comes to inside I'm a prayer warrior àbí tí n bá wà in the midst of people nínú crusade àbí nínú church yes I'm a prayer warrior àdúrà yẹn màmá wa kò ní kọ́ mi lẹ́nu kò ní dàbí English màmá wa lẹ́sẹsẹ but kí nǹkan máa dá gbàdúrà kúlúkúlú but I don't know how to do it òun ni lọ́fíńdà ni èyí tẹ́ bá ti fẹ́
ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ. I have different type of lavender, different type of spiritual items, different type of ọṣẹ. Àwọn big size wà, small size wà, èyí tẹ́ bá ti fẹ́ pẹ̀lú iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ní gbogbo ẹ̀ ṣe, kì í ṣe iṣẹ́ kan náà ní gbogbo ẹ̀ dúró fún. Iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni gbogbo ẹ̀ wà fún. Ọṣẹ ló wà nílé, ọṣẹ àti pẹ́ẹ̀fù lélẹ̀, ọṣẹ ajé lélẹ̀. So èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ. Any spiritual items tẹ́ bá fẹ́ ẹ pè mí, ó wà available. Kò síbi tí mi ò send ọjà mi sí. Kí ló ń ba ẹ lẹ́rù kó wí? Ẹ̀rù kò sínú ọkàn mi torí Jehovah bẹ láyé. Ẹ̀rù kò sínú ọkàn mi. Gbogbo àwọn sáìn tẹ́ rí yẹn táyà yín já yẹn níbo. Gbogbo ẹ̀ ló máa dohun ìgbàgbé tẹ́ẹ̀ni gbúrò mọ́ láṣẹ ọba tó dá ayé àti ọ̀run. Bẹ́ẹ̀ ni gbogbo àlá burúkú tẹ́ ń lá yẹn, gbogbo ẹ̀ ló máa dohun ìgbàgbé. Ọ̀nà tó dín yẹn á là. Ibi á padà sórí oníbi ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Bẹ́ẹ̀ ni so èyíkéyìí tẹ́ bá fẹ́ ẹ pè Lady K. Ẹ̀yin ò tẹ̀wá mọ̀ nǹkan tẹ́ lè lò, but ẹ need àti lo spiritual something. Kọ́nà ṣí kọ́nà là kógó ṣẹ́ back to sender ní arọ́bìnrin protection oil, mercy oil. Ẹ̀yẹn ṣáà ti pè mí, ẹ̀yẹn kò ṣàlàyé fún mi pé tó Lady K báyìí kásá báyìí káwòdì. Èmi máa wọn kan tí máa tà fún yín tẹ́dẹ̀ máa lo, tẹ́dẹ̀ máa jẹ́ kíni, tẹ́ máa jẹ́rìí sí agbára Ọlọ́run. Ọlọ́run ni kì í ṣe ènìyàn. Ọlọ́run ni kì í ṣe ènìyàn. Àdúrà sì ń gbà, àwa là sin bàbá bíi tàtijọ́. Ọlọ́run ń gbọ́ àdúrà. Ọba tó gbọ́ tàwọn ọmọ Ísírẹ́lì ní ilẹ̀ Íjíbítì. Ṣé gbọ́ pé èèyàn kan ló lọ ṣe iṣẹ́ yẹn ni? Ọlọ́run ló ṣe é. Ó gbọ́ tàwọn ọmọ Ísírẹ́lì ní ilẹ̀ Íjíbítì. Òkun pínyà. Agbára ńlá kan ló ṣiṣẹ́ yẹn, ó wà síbẹ̀. Agbára tó jí òkú dìde ó wà síbẹ̀. Agbára tó lajú afọ́jú ó wà síbẹ̀. Àwa là sí Ọlọ́run, la ṣe ń rò pé kò sí Ọlọ́run àbí kò gbọ́ àdúrà. Ọlọ́run gbàdúrà. Ọlọ́run táwa ń sìn kì í ṣe Ọlọ́run òkú. A ò rí, à ń rí iṣẹ́ owó ẹ̀. À ń pè ó ń dáhùn. Bẹ́ẹ̀ ni àfẹni tí ò bá pe Ọlọ́run bó ti tó àti bó ti yẹ. So bó ṣe jẹ́ nìyẹn. So gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí àwọn product wa ẹ pè mí lórí WhatsApp number tẹ́ ń wò ní ojú screen yìí. A tún fi fídíò yìí a tún fi edit àwọn program mi. A tún polówó, a tún gbé wá padà láti wá fi pa olówó tó bá dẹ̀ jẹ́ àwọn aṣọ ọkùnrin, aṣọ obìnrin.